ẹ̀dà pé tá a bá ń sọ nípa Odùduwà èèyàn méjì ló ń fara kọ́ Odùduwà tí ó ń fa pé ó ń lọ́rí. A ní Oòduà Irúnmọlẹ̀ tí ń ṣe ọmọ Ọ̀rà. A ní Oòduà tí ń ṣe Léríọlá Òdìdí. So méjì ni. So eléyìí tẹ́yìn ń béèrè. Oòduà bàbá gbogbo ìran Yorùbá. Òun náà tí a bá sọ pé Oòduà bàbá ńlá Yorùbá, Oòduà Irúnmọlẹ̀ kò bí ọmọ. Kò bí ọmọ. Bẹ́ẹ̀ ni. Gbogbo nǹkan sọ pé ó bí ọmọ méje, ó bí ọ̀kan Òun náà ni ẹni tí ó bí ọmọ méje ni mo fẹ́ ṣàlàyé. Ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ wà yìí ilé ìtàn ni. Ẹni tí àwọn olólùfẹ́ mi fi ń tẹ̀lé mi káàkiri gbogbo àgbáláyé ni pé kì í ṣe ìtàn tí wọ́n kọ ní 19 kìíní kan làwa ń sọ. Ìtàn àwa ń ṣe pẹ̀lú àwọn ẹni tó ń wálẹ̀pù ìtàn. So wọ́n máa ń pe àwa ní traditional historian. So tí a bá ń sọ nǹkan ó lè máa jẹ́ ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ gbọ́ rí. Kì í ṣe pé a máa ní kó lọ sí Samuel Johnson kan kó fi nǹkan rárá. Ìtàn ìṣẹ̀dálẹ̀ Ifẹ̀ ni à ń sọ. So tí a bá ń sọ pé Oòduà bímọ, Léríọlá Òdìdí ni à ń sọ, kì í ṣe Odùduwà Irúnmọlẹ̀. Nítorí pé àwọn Odùduwà Irúnmọlẹ̀ tí à ń sọ ìwọ̀n fẹsẹ̀ tẹ Ifẹ̀ tí a wà yìí. Òkè Ọ̀rà ni wọ́n ti ṣe ẹ̀mí. Àwọn àgbààgbà ni wọ́n rọ̀ kalẹ̀ sí ibí yìí. Nítorí pé ayé àkọ́kọ́ tí Ifẹ̀ kọ́kọ́ lò pa Òkè Ọ̀rà ni. Nítorí ìlú àkọ́kọ́ ni à ń pè ní Ìwàlẹ̀. Ìwàlẹ̀ tàbí Ìlúrun. Ìlú méjèèjì tí a sọ yìí orí Òkè Ọ̀rà ló wà. Ibẹ̀ ni àwọn Irúnmọlẹ̀ ti ṣe ẹ̀mí. So àwọn àgbààgbà tí wọ́n rọ̀ kalẹ̀ tí n bá ń jórúkọ bàbá mi báyìí, ọmọ mi náà orúkọ ẹ̀ ló máa jẹ́. So a má fẹ́ lè mọ ìyàtọ̀ àfi tí ìyẹn bá ṣe sọ ìtàn pé orúkọ yìí dáàdì mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Odùduwà tó bí ọ̀kan bí tó Odùduwà tó bí ọmọ. Tí a bá sọ pé ọmọ Odùduwà ni ẹ́, Léríọlá Òdìdí ni à ń sọ. Kì í ṣe Odùduwà Irúnmọlẹ̀. Léríọlá Òdìdí ni à ń pè ní Odùùwà. Àwa la pè é já tí a pè ní Odùduwà. Odù ó ní ìtumọ̀, Ùwà ó ní ìtumọ̀. Àwa pè pọ̀. Odù ṣe wá jẹ́ sí Odùduwà Irúnmọlẹ̀. Òun náà ni mò ń sọ. Ẹ mọ̀ báyìí pé Irúnmọlẹ̀ Ifẹ̀ bàbá kan náà ló bí gbogbo wọn ní ìpìlẹ̀. Tí a bá ń sọ pé ló bí gbogbo wọn, báyá ó dá wọn ni tàbí ó bí wọn. Ẹnìkan ṣoṣo tí gbogbo àwọn ọmọlẹ̀ mọ̀ ní Ọ̀rà. Ṣùgbọ́n orúkọ tí Ọ̀rà ń jẹ́ pọ̀. Ẹlòmíì lè má mọ̀ sí Ọ̀rà. Ọ̀rà náà ni à ń pè ní Elédùà Òkè. Ó ní à ń pè ní Olúṣoṣo. Ó ní à ń pè ní Igún. Ó ní à ń pè ní Èjìgbòòrò Mẹ́kùn. Ó ní ẹ máa fi gbọ́ Ùgbò, Ìgbò, Ìgbò, kíní kan gbò ní Ifẹ̀. So orúkọ ìpìlẹ̀ Ifẹ̀ ní tààràtààrà ẹ mọ̀ pé nítorí pé father figure ni gbogbo nǹkan ẹ̀ náà fi sọ Ifẹ̀. Tẹ́ ẹ bá pẹ́ máa rí pé ẹ sọ pé Ọ̀rà, Ifẹ̀. Tí a bá sọ pé Èjìgbòòrò Mẹ́kùn, expansion náà là ń sọ, Ifẹ̀ náà ni. So ìdàkejì Èjìgbòòrò Mẹ́kùn ní Ifẹ̀. Expansion náà ni méjèèjì. Ṣé ẹ rí i pé ẹni gangan ni wọ́n fi sọ ibi tí a wà yìí. Ní ìgbà tí Odùduwà kú tán tí a mọ̀ sí Léríọlá ní Ọlọ́fin Arẹ́mìtán mú Ọ̀rànmíyàn kéré léńje. Ó fà á dání, ó kẹ́rù fẹ̀. Ó wá gbé adé idẹ tí Odùduwà dé. Odùduwà gangan adé idẹ ni Odùduwà lò. Gẹ́gẹ́ bí ọba Ifẹ̀ tàbí gẹ́gẹ́ bí Olúfẹ̀.